ohun pìtàn, ohun pìtàn, ohun pìtàn, ohun pìtàn, ìtàn làbá ó nígbà tá a dáyé. Àbá ìtàn àwọn ẹni mímọ́, àbá ìtàn àwọn ẹni àtàtà, àbá ìtàn àwọn akọni. bábọ̀ òpìtàn lẹ̀ Yorùbá. àmàdúpẹ́ o àdúpẹ́ lọ́wọ́ Olódùà. wọ́n tiẹ̀ láǹfààní láti lọ rèé bá wọn sọ̀rọ̀ ilé ìgbìmọ̀ aṣòfin lórí ọ̀rọ̀ wọn gógó yìí. àmọ́ wọ́n gbìyànjú àti bá mi sọ ní pé ọ̀rọ̀ wọn gógó àwọn ò lè sọ pé àwọn táwọn ń jókòó ilé ìgbìmọ̀ aṣòfin àwọn lọ́kàn ipa àtàjẹ́ mẹ̀kúnnù ara wa, àwa tajẹ́ aráàlú, àwa náà là ń fìyà jẹra wa. mo wá ní lọ́nà wo? wọ́n ní pàdé táwọn bá ṣe ilé ìgbìmọ̀ aṣòfin àwọn ò ní tí ì mú àbájáde ìpàdé, àwọn ò ní tí ì mú jáde tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ó ti bẹ̀rẹ̀ sí máa fowó kún ọjà tó ń tà. ọlọ́tẹ̀ méjì ni ẹ̀ẹ́dẹ́ ká lọ rí o, ọlọ́tẹ̀ méjì ni ẹ̀ẹ́dẹ́ ká lọ rí. ẹni mọ̀nà ló yẹ ká tẹ̀lé bí wọ́n bá ń sọ nípa ìwòsàn ìbílẹ̀ tó dáńgájíá. tí kò lẹ́jà ń bákan nínú tí wọ́n kọ́ṣẹ́ mọṣẹ́ gba ìwé ẹ̀rí dókítà oníwòsàn ìbílẹ̀ tó dúró re. kò sí iléeṣẹ́ méjì bí kò ṣe iléeṣẹ́ olókè méjì Abba Center lábẹ́ aláṣẹ wọn dókítà Fọlọ́runṣọ́ Oyinlọ́lá. irú àìsàn wo ló ń bá ọ fínra tó ti sọ̀rọ̀ tínú lórí rẹ̀. ìròyìn ayọ̀ rẹ o iléeṣẹ́ olókè méjì Abba Center ti wà níkàlẹ̀ láti fi tewétegbò ṣe ọmọ aráyé lóore. àwọn oògùn wọn wà lóníyẹ̀fun olómi àti oníkóró kápsù láti gbógun ti gbogbo àìsàn ara pátá. àwọn òṣìṣẹ́ àwọn yanrantí. bẹ́ẹ̀ sì ni àwọn irinṣẹ́ àyẹ̀wò òde òní ń bẹ ní sẹpá láti ṣe àyẹ̀wò fún yín. ẹ tara ṣàṣà lọ sí iléeṣẹ́ olókè méjì Abba Center tó wà ní nọ́mbà 173 Baruwa bus stop Ìpájà road Ìyànà Ìpájà. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08034751623 tàbí 07018992851. pẹ̀lú iléeṣẹ́ olókè méjì gbogbo àìsàn ara kan jọ̀gbọ̀n. ọmọ alábọ̀ká ó gbé ìjàpá ọlọ́gbọ́n ẹ̀wẹ́ dé fèrè ìdí ọ̀kẹ́ ajẹjọ ló ń lọ fèrè ìdí ọ̀kẹ́ tìrókò ọkọ̀ yanrìn bò. ojúbọ òòṣà àwọn nǹkan bíi kóòkì. òǹpìtàn 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 ọ̀rọ̀ balẹ̀ ó dìtàn láìsí ìṣẹ̀lẹ̀ kò sí ohun tí a máa pè ní ìtàn bọ́mọdé ò bá tàn á bá àrọ́bá àrọ́bá ní bàbá ìtàn ọgbọ́n lóhun gbogbo fi ń kọ́ ni. ìtàn àṣà àti ìṣe wa ó ṣe pàtàkì kí a mọ̀ ọpẹ́ lọ́wọ́ OAB production tí wọ́n ṣe àgbékalẹ̀ ètò òǹpìtàn láti máa dá wa lẹ́kọ̀ọ́ nípa ìṣẹ̀lẹ̀ mánigbàgbé tí ẹ̀yin bá fẹ́ kí a mọ̀ nípa ìtàn ìlú yín ìtàn àdúgbò yín àwọn akọni ẹ̀dá tàbí ẹ fẹ́ máa fún wa ní ẹ̀bùn lábára ìbéèrè àti ìfẹ̀bùtọrẹ pẹ̀lú ìpolówó ọjà yín lórí ètò òǹpìtàn ẹ pè Abíọ́dún Adékìtàn bàbá òǹpìtàn sí ojú òpó 08059186128 08059186128 òǹpìtàn òǹpìtàn kò ṣeé má gbọ́ ni. ọ̀wọ́n gógó bí epo bá ti wọ́n lórílẹ̀‐èdè gbogbo nǹkan ní ọmọ gbówó lórí bí nǹkan bá sì ti gbówó lórí léyìíkéyìí ìlú àti padà wálẹ̀ ó máa ń le díẹ̀ kódà bí ó bá bí ọmọ tuntun fíforí sọlé ayé ọmọ òun èpò láàfìrà epo ọ̀hún ìlú ìtìwádọ̀ ọ̀hún gbogbo lónìí yìí. orúkọ mi ni Alex Junaid. ìhà tí ọ̀wọ́n gógó epo yìí tó kọ sí mi ni pé ó máa ń jẹ́ kí epo tó bá wọ́n nílùú ó máa ń jẹ́ kí gbogbo nǹkan gbówó lórí gbogbo nǹkan ló máa affect láti lè jẹ́ pé kí nǹkan wọ́n
nítorí pé ẹni tó fẹ́ lọ rata tó fẹ́ lọ ra nǹkan ọbẹ̀ tó fẹ́ lọ ra nǹkan jíjẹ mọ́tò tó máa gbé epo ló máa lò so ẹni máa tajà náà ó ní láti fi òun náà tó fi owó kún owó ọjà yẹn á di dọ́bù so á jẹ́ nítorí pé máa ní àwọn aráàlú lára nítorí pé kí ni gbàtúgbò nǹkan bá ti wọ́n tẹ́pẹ́ bá ti wọ́n á kan olóúnjẹ á kan everybody á kan oníṣẹ́ ọwọ́ kò sí ẹnìkan tí ò ní kàn even though ẹni tó oníṣẹ́ á kan àwọn tó ń òṣìṣẹ́ ìjọba náà nítorí pé mọ́tò náà máa wọ̀ lọ́bi iṣẹ́ so definitely àwọn tó dẹ̀ ń gbọ́ mọ́tò tó ń transport á gbowó lé nígbà tí owó epo bá ti gbowó lé rí àwọn náà láti gbowó lé so á affect oníṣẹ́ oṣù á affect oníṣòwò nítorí pé kí ni kò síbi tí a fẹ́ lọ tí ò ní wọ mọ́tò so definitely ó gbọ́dọ̀ affect gbogbo wa. orúkọ mi ni most superior evangelist Aro Emmanuel Akinyemi. Ohun tí mo lè sọ ní kúkúrú lórí ọ̀wọ́ngó epo tó gbilẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà kò ju wípé àwọn ènìyàn wọn ò ní bẹ̀rù Ọlọ́run. Nǹkan tí àwọn máa jẹ tá máa mu nìkan náà wá wọn ò ro tọmọlàkejì wọn sí. Ní ìgbà kan rí ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní Samaria tí ìránṣẹ́ Ọlọ́run sọ wípé ní ìwòyí ọ̀la a ó ta òṣùwọ̀n ṣékélì kan. Nígbà náà ìjòyè kan ọlọ́lá kan wà ní ìlú náà tó sọ pé tí Ọlọ́run bá tẹ̀ sí fèrèsé ọ̀run wípé nǹkan yìí kò lè ṣẹlẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run dẹ̀ dá lóhùn pé á ṣẹlẹ̀ wàá rí ṣùgbọ́n ẹni ò dẹ̀ kàn. Nígbà tó dẹ̀ máa di ọ̀la yẹn tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ tó náà lọ síbẹ̀ tó náà fẹ́ lọ rà nínú ọ̀pọ̀ tí ìránṣẹ́ Ọlọ́run sọ ń pa ẹnu ọ̀nà bodè yẹn láti tẹ́ pa ojú ló fi rí ẹnu ẹ̀ ò bá. So tí gbogbo wa tá bá padà sọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ ohun gbogbo tó wọ́n gógógógó yìí pàápàá lórí epo yìí gbogbo ẹ̀ ló máa padà di ọ̀pọ̀. kábíyèsí o olódùtọ́ màre kábíyèsí ọlọ́run olódùmarè kábíyèsí kan ò sí ọba tí ń gbàdọ̀bálẹ̀ tí ń gbàdọ̀bálẹ̀ àwọn ọba jálàjàlá ìlú dákun má gbàgbé wa o lórílẹ̀-èdè tá a wà yìí dákun wá ṣàánú wa ọ̀wọ́n gógó yìí ìfìyà jẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn. orúkọ mi ni Dr. Ọlájídé Anímàṣàmù tí mo jẹ́ ọba ìṣègùn fún ìlú Mùṣin. Ìgbà tí a kọ́kọ́ gbọ́ wípé epo yìí máa wọ́n kò tí ì wọ́n tí gbogbo èèyàn ti bẹ̀rẹ̀ sí fowó kún tó ń tà. Ìjọba tún wá sọ padà pé àwọn ò tí ì fowó sí o kí owó táwọn èèyàn bẹ̀rẹ̀ sí fi kún tó ń tà nígbà tó kọ́kọ́ bọ́ lákọ̀ọ́kọ́ kò padà wálẹ̀ mọ́. Ìmíì náà tó bá tún mọ wá gbélé lórí ẹ̀rọ kan wá tún gbowó sí a fi lè rọ̀ ìjọba kí wọ́n jọ̀ọ́ kí wọ́n ṣàánú gbogbo mẹ̀kúnnù pátápátá kí wọ́n bá wa wá gbogbo ọgbọ́n tó lè ṣe láti lè má jẹ́ kí ara ní àwọn aráàlú látara epo yìí. Kò kí ń ṣe ẹni tó ń lo mọ́tò nìkan ṣoṣo lèpo kàn gbogbo aráàlú pátápátá kódà bí wọ́n bá bí ọmọ lénìí tọmọ yẹn fẹ́ forí sọ ilé ayé kí forí sọ ilé ayé ọmọ yẹn epo ni wọ́n máa fi rà. Lẹ máa fi mọ̀ pé tẹ́kọ̀ọ́ bá ti wọ́n kò sí nǹkan tí ò mọ̀. Ètò pọ̀ jù lọ́wọ́ ìjọba wa ló wà torí pé ìjọba wa ò ní lè control àwọn price control yìí torí táwọn ń ṣe gangan ló pọ̀ jù. Ẹ jẹ́ ká fàpẹẹrẹ pé kọ́lépo wọ́n lé ní tẹ́pọ̀ bá ti wọ́n àwọn ọlọ́kọ̀ àwọn òun fẹ́ẹ́ fetí gbọ́ pé epo wọ́n máa bẹ̀rẹ̀ sí ní fi owó kún owó mọ́tò ni tó bá dẹ̀ ń fowó kún owó mọ́tò tá bá wà fà lọ tá bá fà bọ̀ tíjọba bá padà wá ní owó epo yẹn kù onímọ́tò ní dówó kù o tí wọ́n bá dẹ̀ dówó kù ẹni tó lọ rajà lọ́wọ́ lọ́nà tó gbé wálé tó wọ́n gbowó tó pọ̀ jù lọ́wọ́ ẹ̀ inú ọjà tó bá tà iná ló ti fẹ́ yọ owó mọ́tò tó náà fẹ́ fi jèrè so gbogbo èyí tó pọ̀ jù pátápátá ọwọ́ ìjọba ni. májẹ̀mú jẹ́ nǹkan tó lágbára gan-an kò kí ṣe gbogbo ènìyàn ló mọ májẹ̀mú Ọlọ́run bá Abraham dá májẹ̀mú nínú Bíbélì inú májẹ̀mú tí Ọlọ́run bá Abraham dá Abraham ti di ogbó tán ṣùgbọ́n nígbà tí májẹ̀mú Ọlọ́run ṣetán àti ṣẹnu ayé Abraham di Abrahamu
ìyẹn ni pé ó ti bí ọmọ ó di bàbá orílẹ̀-èdè ọlọ́run pè é pé bàbá orílẹ̀-èdè ni ìyẹn ni májẹ̀mú tí ọlọ́run bá Abraham dá. mo ní ìṣòro alágbára kan tí ọlọ́run ti ọwọ́ mi gbé kalẹ̀ tó pè ní májẹ̀mú fún mi. ìyẹn ni a máa ń ṣe ní Thursday tó gbẹ̀yìn oṣù, every last Thursday of the month la máa ń ṣe prógámù yìí tí ọlọ́run dẹ̀ ń tú ìdè tó dẹ̀ ń já ìdè níbẹ̀. kò sí irú àìsàn téèyàn gbé wá bẹ̀ tó bá ti wá pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ á rí ìdára lè lọlé rẹ̀. òun wọ́mọ ni yálà òun wáṣẹ́ ni òun wọ́kọ ni kò sí ibùjókòó fún ẹni kò sáde orí fún ẹni kò sí irú ìṣòro kíṣòro tó lè gbé wá síbẹ̀ nípasẹ̀ ìgbàgbọ́ rẹ̀ ọlọ́run á dá ẹ láre kó tó lọ. fún àǹfààní àwọn èèyàn tó bá fẹ́ wá wọ́n lè pè mí sórí aago mi. àwọn nǹkan tí ìgbìmọ̀ràn kan wá fún wa wọ́n ní ká jí àwọn ọ̀gbìmọ̀ kan dìde lórílẹ̀‐èdè yìí tí wọ́n mọ̀ mójútó ọ̀rọ̀ wọn gbogbo. àmọ́ ṣé ìgbìmọ̀ tá a gbé dìde gẹ́gẹ́ bí ọlọ́pàá, ìgbìmọ̀ tá a gbé dìde gẹ́gẹ́ bí sọ́jà, ìgbìmọ̀ tá a gbé dìde gẹ́gẹ́ bí àmì, ìgbìmọ̀ tá a gbé dìde gẹ́gẹ́ bí àwọn ń tà ìlú àwọn ọlọ́dẹ ṣe báwọn náà padà wá náà tún wá ń jẹ wá lẹ́yìn ẹsẹ̀. Ọ̀rúnmìlà sì sọ fún wa yìí pé ó ní ọ̀wọ́n ni wọ́n ń pè ní ọ̀wọ́n rí ọ̀wọ́n òjò náà ń pè lẹ́rùn ọ̀wọ́n gbogbo nǹkan inú wọn ń pè ní ọ̀wọ́n gógó bó ti lè wù kó le tó a máa rówó rọ wọn gógó. bábù òǹpìtàn lẹ̀ Yorùbá Abíọ́dún Adékìítán ìwéré ilé ni mí o ẹ̀kẹ́ ọmọ ikúrú ń pa ọmọ dùbúlẹ̀ ń faṣọ bọ̀ ọ́ lórí èmi ni mo bí ọ ará ilé ló bára oko. mò ń fẹ́ àtìlẹ́yìn ìjọba, mo fẹ́ kí ìjọba kan tì mí lẹ́yìn pẹ̀lú àwọn ará ìlú. inú dúndùn ló mórí yá wá. mo ṣetán láti fara mi sílẹ̀ fún ìjọba. tó bá ti rí àwọn tó ní àrùn ọpọlọ bẹ́ẹ̀ kó máa mú wa wá sí ọ̀dọ̀ èmi Ahmed Àkànní Gbangba Kúdàísí ọba olórìṣà ìlú Èkó. ohun tí ó mú mi wá sí orí ètò yìí ó ní ọ̀pọ̀ èèyàn tí ayé ẹ̀ ti dàrú, gbogbo ẹni tí ayé ẹ̀ dàrú tí nǹkan ò lọ déédéé fún, tí wàhálà bá, tí dààmú bá. Ọ̀rúnmìlà ni ọba tí Olódùmarè rán wá sí ilé ayé ní àtètèkọ́ṣe láti wá tún ilé ayé ṣe. nígbà tó sì ń lọ ó fi nǹkan tá a lè fi máa képe tó máa dá wa lóhùn sílẹ̀. kí ni nǹkan náà ní ikin èyí tí a mọ̀ sí Ifá. Ọ̀rúnmìlà bára agbọ́n mèrègún ó ní gbogbo nǹkan tí òun ń ṣe fún wa nígbà tó wá ní ilé ayé tó ṣe ta lára tó ṣe ta jẹrò tó ṣe tọwárùn ọgbọ́n àgà. ó ní gẹ́gẹ́ bí òun ṣe ṣe yẹn lòun tún máa bá wa ṣe lẹ́yìn ìgbà tóun ò sí nínú ayé. gbogbo ẹni tí ojú ọmú ń pọ́n tí ilé ayé le fún tọrọ ara ẹ̀gán sú, tá bá képe ikin òun ló máa sọ ọ̀nà àbáyọ fún wa nítorí irin iṣẹ́ tí Ọ̀rúnmìlà ní ká máa fi képe òun nìyẹn. ó ní wọ́n máa ń képe tí wọ́n bá ti képe ohun tí ó jẹ́ ohun tí ó ń dín nǹkan yẹn lọ́wọ́, yálà wàhálà kan láti inú gbogbo ìdílé, yálà ọ̀rọ̀ ẹnu, yálà àfọwọ́fà, yálà inú níbí ni yálà àwọn tó nílé ayé ló ń fi nǹkan tí a ń fẹ́ yẹn jẹ wá níyà àbí dà wá láàmú. tí àwọn babaláwo tí wọ́n bá ti gbé Ifá kalẹ̀, tí wọ́n bá ti yẹ̀ wò, tí wọ́n dá Ifá ni ó máa sọ nǹkan tí a máa ṣe. ìbẹ̀rẹ̀ afẹ́ ayé lórí mọ́tò ló ti bẹ̀rẹ̀. Samboye Dam Motors Nigeria Limited, ìwọ tí ò ń fẹ́ láti ra ọkọ̀ tí yóò fi ọ́ lọ́kàn balẹ̀ fún iṣẹ́ ni tàbí lílò tara ẹni, tètè kàn sí Samboye Dam Motors Nigeria Limited. wọ́n wà ní 136 Agege Motor Road, Baba Olóòṣà, Mushin, tàbí nọ́mbà 9 Adédọjà Street, Mushin, Lagos. ẹ pè wọ́n sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070-5809-7288 tàbí 081-2769-3860. American Direct làwọn ọkọ̀ tí wọ́n ń tà, tètè yára wá ra tìrẹ.
Orúkọ tèmi ni Moruf Àyìnlá Ganiu. Mo ń ṣe iṣẹ́ alágbẹ̀dẹ. Àwa máa ń ṣe gate, a máa ń ṣe burglary, a máa ń ṣe ilẹ̀kùn kékeré, a dẹ̀ ń ṣe ilẹ̀kùn ńlá. A tún ṣe ti factory gan. Tá bá dẹ̀ tó fẹ́ kọ́lé náà, wọ́n ń pe kíní kan ní iron bender. Àwọn wẹ́dà ló ń ṣe láti ilẹ̀ tó fi dórí roof cutter. Iṣẹ́ ti wà ní. Èmi ni Chief Owólabí Razak Àwíṣe Olórìṣà. Àwíṣe Olórìṣà jẹ́ bí aṣojú ọba olórìṣà. Mò ń bọ̀ òrìṣà. N tá ń jẹ látara òrìṣà ó pọ̀. Mo yá bíi kí a má rí jàǹbá mọ́tò. Wọ́n á ní kó lọ bọ̀gún. Wọ́n ní tó bá burú fọ́mọ títí ìpọ̀rí ọmọ lọmọ ń ké pè. Ibẹ̀ láti sọ fọ́mọ pé kó lọ bọfá. Ara òrìṣà nífá, ara òrìṣà lògún, ara òrìṣà lọ́ṣun, ara òrìṣà lọ́bàtálá, ọba tó òòṣà, ọba pátápátá, ọba tí fọba jẹ kú ọ̀rọ̀ ọkọ àfín, Ọbàtálá tó bímọ kan ṣoṣo tó fi fọ́kọ mẹ́ta, ara àwọn òrìṣà ni. Àwọn òrìṣà tó wà ń káwọ́ mi, Ọbàtálá, Ọ̀ṣun, Alárágbó, Eégún, Ògún, Èṣù, Ifá. Àwọn tí wọ́n bá fẹ́ bọ ìkan nínú àwọn òrìṣà yìí kí wọ́n pèsè orí agogo. Mo jẹ́ ọmọ bàbá aláwo. Bàbá mi sì kọ́ mi bí wọ́n ṣe ń ṣe oògùn àrùn àìsàn gẹ́gẹ́ bí ìtọ̀ ṣúgà tí àwọn olóyìnbó ń pè ní diabetes. Mo lọ ṣe ìdánwò lórí ẹ̀ ní ìpínlẹ̀ Èkó ní Board of Traditional Medicine. Mo máa ń wo àìsàn ìtọ̀ ṣúgà tí olóyìnbó ń pè ní diabetes. Ẹni tó lóyún ọdún kan àbọ̀, ẹni tó ní ọdún méjì wà nínú ẹ̀ tí ò rí bí, mo máa ń bẹ Ifá. A máa ń gbóhùn ìyá gbóhùn ọmọ tó bá tọ̀ mí wá torí máa béèrè lọ́wọ́ Ifá. Ifá sì jẹ́ òrìṣà afinimọ̀nà. Bẹ́ẹ̀ ni àrùn yìí jẹ́ àìsàn burúkú púpọ̀. Ẹnikẹ́ni tó bá ní lára, tó bá ní egbò lára, egbò náà kì í jiná àfi tó bá kọ́kọ́ wo àìsàn yẹn kúrò nínú ara ẹ̀ kí oògùn tó lè ṣiṣẹ́ nínú ara onítọ̀. Because tó bá ti wà nínú ara á jẹ́ kí ọ̀rá pọ̀ jù nínú ara. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló dẹ̀ máa ń tọ́jú ara tó nípa nǹkan tí à ń jẹ. Ìkíní, bẹ́ẹ̀ lómi ò bá tí ì fi ṣúgà ṣe iṣu kò lè jẹ. Mo ti rí èèyàn tó yẹ pé ó ń ṣe ẹ̀wà, wọ́n bu ṣúgà sí. Gbogbo orú nǹkan báyìí àkóbá ni nínú àgọ́ ara. Ewé àti egbò nìkan ló dẹ̀ dájú tá lè fi kí ọ ìwòsàn yìí. Tí èèyàn bá ti ní àrùn diabetes lára, ìtọ̀ ẹ̀ ò ní límìtì. Láàárín 20 ìṣẹ́jú á ti lọ sáré tọ̀ nígbà 3. Ìtọ̀ á máa gbọ̀n ni ní gbogbo ìgbà, á dẹ̀ máa rù, á máa gbẹ. Ìyẹn ni àkíyèsí pé nǹkan tó ń ṣe òun yìí ti lápẹẹrẹ o. Ìgbà téèyàn bá sùn kílẹ̀ tó mọ́ tó ń tọ̀ tí kí ọ̀dà méjì ń kún, ẹ ti mọ̀ pé ẹni náà kò ní àlàáfíà tó. Olókè méjì ni ẹ̀jẹ̀ ká lọ rí o, olókè méjì ni ẹ̀jẹ̀ ká lọ rí. Ẹni mọ̀nà ló yẹ ká tẹ̀lé bí wọ́n bá ń sọ nípa ìwòsàn ìbílẹ̀ tó dáńgájíá. Tí kò lẹ́jà ń bákàn nínú tí wọ́n kọ́ṣẹ́ mọṣẹ́ gba ìwé ẹ̀rí dókítà oníwòsàn ìbílẹ̀ tó dúró re. Kò sí iléeṣẹ́ méjì bí kò ṣe iléeṣẹ́ olókè méjì Abba Center lábẹ́ aláṣẹ wọn dókítà Fọlọ́runṣọ́ Oyinlọ́lá. Irú àìsàn wo ló ń bá ọ fínra tó ti sọ̀rọ̀ tínú lórí rẹ̀? Ìròyìn ayọ̀ rẹ o. Iléeṣẹ́ olókè méjì Abba Center ti wà níkàlẹ̀ láti fi tewétegbò ṣe ọmọ aráyé lóore. Àwọn oògùn wọn wà ní oníyẹ̀fun olómi àti oníkóró capsule láti gbógun ti gbogbo àìsàn ara pátá. Àwọn òṣìṣẹ́ àwọn yanrantí. Bẹ́ẹ̀ sì ni àwọn irinṣẹ́ àyẹ̀wò òde òní ń bẹ ní sẹpá láti ṣe àyẹ̀wò fún yín. Ẹ tara ṣàṣà lọ sí iléeṣẹ́ olókè méjì Abba Center tó wà ní nọ́mbà 173 Baruwa bus stop Ìpájà road Ìyànà Ìpájà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08034751623 tàbí 07018992851. Pẹ̀lú iléeṣẹ́ olókè méjì gbogbo àìsàn ara kan jọ̀gbọ̀n. Ayé ò tán lọ bí ọ̀pá ìbọn, kò ṣe é dúró wò ni wọ́n máa ń sọ. Kò sẹ́ni tó lè wẹ̀kùn ayé já, ogun láyé yìí ò ẹ rọra.
kan ò lè ṣe mí ọ̀rọ̀ ayé kúrò ní báyẹn ọlọ́wọ́ kan kọ̀rọ̀ tẹ́rí yẹn o ohun ẹni tí ó fi kọ́ ni ogun láyé yìí ò ẹ́ fúnra o. ayé ò tán lọ bí ọ̀pá ìbọn kò ṣe é dúró wò ní wọ́n máa ń sọ kò sẹ́ni tó lè wẹ̀kùn ayé já ogun láyé yìí ò ẹ́ rọra.